kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dọ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa. Àwọn àgbà wọ́n máa ń ní ìkọ́kì kọ́bálá, ìtàkùn kí kéjò lẹ́sẹ̀, àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu, fíní ládìẹ tó kó ìmábọ̀, a máa lọ re a máa bọ̀ re, àwọn ajógún wọn ò ní lágbára lórí ayé wa. Mo sì bá àgbàlagbà, mo sì bá ọkùnrin, mo sì bá obìnrin, ó sì bẹ yín tọ́lọ́run fi lé ayé lé lọ́wọ́, ẹ jẹ́ ojú mi ṣe o. Kí wá ni àmúwá lórí ètò fún tèmi? Lórí fídíò fọ́nrán tó jáde nípa kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà àrólé Odùduwà Jìgbìnìbí àti Àkún, òsùnmọ́ súnlẹ̀ súnmọ́ sẹ́ni, òkúnmọ́ ló sùnkúnmọ́ láta. Kábíyèsí ọba Adéyẹyè ẹni ìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti kábíyèsí ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọwádé ẹlẹ́wù ẹtù àkọ́kọ́ Aláàfin tìlú Ọ̀yọ́, pípàdé táwọn ọba méjèèjì pàdé nílùú Àbújá níbi ayẹyẹ àpérò kan tó wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá. Ẹ̀yin tẹ́ ẹ bá ń tẹ̀lé wa lórí ìkànnì yìí, tí ẹ bá ti ń wo àwọn programs tí mo ti mú wá sẹ́yìn lórí ọ̀rọ̀ yẹn, fídíò tá a kọ́kọ́ rí lẹ́yìn ọ̀rẹ́yìn la tún wá padà rí fídíò míì tí ó ṣàfihàn bí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ bí wọ́n ṣe kíra wọn, tí wọ́n dọ̀wẹ́kẹ̀, tí wọ́n yọ̀ mọ́ra wọn. Fídíò yẹn méjèèjì ó ní oríṣiríṣi awuye ló ti wá ń wáyé lórí rẹ̀, tó ní kálukú tí ń sọ èrò àti ìwòye tiwọn. Ẹ kú ti mọ̀ wá lórí ìkànnì yìí pé ìkànnì yìí ó wà fún tọmọdé tàgbà, tóbìnrin tọkùnrin, tonílé tàlejò nílẹ̀ Yorùbá. Tí ọ̀rọ̀ Yorùbá jẹ lógún tó múmú láyà wọn, tí wọ́n fẹ́ mọ̀ bí nǹkan ṣe ń lọ, ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, òun náà nìkànnì yìí àwọn nìkànnì yìí wà fún. Ohun tá a sì máa ń ṣe lórí ìkànnì yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wáyé tẹ́ bá ti ń bá wa bọ̀ tipẹ́, òun náà ni láti máa mú àwọn nǹkan tó ń lọ, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láti máa fi tó wa létí, káwa náà lè mọ̀ bí ṣe ń lọ. Torí pé tí èèyàn bá mọ̀ bí ṣe ń lọ ní ìlú tó bá wà, ní agbègbè tó bá wà, nínú ìran tó bá wà, ó kù díẹ̀ káàtó. Ẹ̀kejì òun ni láti jẹ́ pé kẹ́yìn tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń wò wá káàkiri àgbáláyé, kẹ́ ẹ lè máa fi èrò àti òye tiyín, kẹ́ ẹ lè máa fi hàn, ká lè máa mọ èrò àti òye tiyín lórí àwọn ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Pàtàkì ètò yìí nìyẹn. Ẹni tí í ṣe olórí oníròyìn, jẹ́ kí n sọ báyẹn, ní ààfin kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, Moses Ọláfáré, ó ti jáde sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Kí ni Moses Ọláfáré sọ, kí ló wí? Òǹkà la fẹ́ mú wá fún yín, àti èrò àti ìwòye àwọn èèyàn tí wọ́n ti fi ṣọwọ́ sí wa, tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Ẹ má gbàgbé kí mo máa ń sọ fún yín pé ìkànnì yìí kò sí láti yan nìkan láàyò tàbí láti yan nìkan nípọ̀sìn, láti kórìíra ẹnìkan tàbí láti ṣègbè lẹ́yìn ẹnìkan. Ìkànnì yìí ò kì í ṣe bẹ́ẹ̀.
ìkànnì yìí wà fún gbogbo ọmọ Yorùbá pátá nílẹ̀ káàárọ̀ oòjíire nílẹ̀ Oòduà. Ohun tí mò ń sọ ni wípé gbogbo wa pátá ò ní ìkànnì yìí wà fún, kí a lọ mọ̀ yẹn dájú. Tẹ́yìn náà bá wò láti fi èrò àti ìwòye yín hàn lórí àwọn nǹkan tá a bá mú wá, tẹ́ ẹ sì fẹ́ ká gbé jáde, ẹ bá wa sọ̀rọ̀, á gbé jáde. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, kí n tó mú un tí Moses Ọláfáré tó jẹ́ agbẹnusọ fún kábíyèsí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, kí n tó mú un tó sọ wá lórí ìṣẹ̀lẹ̀ òpin ọ̀sẹ̀ tó kọjá yẹn, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má ti lọ, a sì wà lórí ètò, mo ń padà bọ̀. Otasansan rédíò and TV. Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, ọ̀rọ̀ tí agbẹnusọ fún kábíyèsí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tí wọ́n fi síta lórí ìpàdé kábíyèsí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ àti Aláàfin tìlú Ọ̀yọ́ nílùú Àbújá níbi àpérò kan tó wáyé lópin ọ̀sẹ̀ tó lọ. Ìròyìn gbé, ìròyìn kọ, mo sì fẹ́ kí ẹ jẹ́ ká jọ farabalẹ̀, ká jọ gbọ́, ká wá mú èrò àti ìwòye àwọn èèyàn, ká wá mú wá fún yín. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe kọ, the Palace of the Ooni of Ife has condemned the release of a viral video by the Oyo legacies, which it says misrepresented the cordial interaction between the Ooni of Ife, Ọba Adéyẹyè Ògúnwùsì, and the Aláàfin of Ọ̀yọ́, Ọba Hakeem Owóadé, at the West African Economic Summit held in Abuja on Saturday. This was contained in a statement signed by the Director of Media and Public Affairs at the Ooni's Palace, Ọ̀túnba Moses Ọláfáré. On Sunday, the statement clarifies that the Ooni, who hold key position as co-chairman, National Council of Traditional Rulers of Nigeria and permanent chairman, Southern Nigerian Council of Traditional Rulers, had arrived early and was seated in the VIP lounge in the company of other dignitaries. The event was the West Africa Economic Summit held at Bola Ahmed Tinubu International Conference Center in Abuja on Saturday, and the conference had hardly closed in the afternoon when the Oyo legacies, a media wing of the Palace of Aláàfin, posted an edited video only showing Baba Aláàfin refusing to greet Baba Ooni against the true representation of the conduct of the Oyo monarch yesterday. The co-chairman, National Council of Traditional Rulers of Nigeria, NCTRN, and permanent chairman, Southern Nigerian Council of Traditional Rulers, SNCTR, who is also the permanent chairman, Osun State Council of Obas and Chiefs, Arole Odùduwà Ọlọ́fin Àdìmúlà, Ọọ̀ni Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì, CFR Ọ̀jájá, the Ooni of Ife had already been ushered in and was majestically seated at the VIP waiting room of the conference center alongside some of his business associates and friends, including Balogun Lai Labode, PhD, Kurumi of Ijaye, and Ààrẹ Ọ̀nà Kakanfò elect of Egbaland. Basọ̀run Ẹniọlá Fáyọ̀ṣe, Basọ̀run Adùnbárìn Oòduà and Àwíṣẹ of Orílẹ̀-Ègbọ́n, and Dr. Ayọ̀ Falil Abina, the Aṣojú Oòduà, who were all equally invited participants at the first of its economic summit in the West Africa sub-regional bloc.
When the Aláàfin arrived, he approached the Ọọ̀ni directly in a gesture of respect and friendship and not as otherwise reported. His Imperial Majesty, the Aláàfin of Ọ̀yọ́, Ikú Bàbá Yèyé, Ọba Akeem Ọ̀wádé Ẹlẹ́wùẹ̀tù I, few minutes later arrived, his own royal condor, and walked straight, even ignoring his allocated seat, to the Ọọ̀ni's seat for royal greetings, while the Àrólé Oòduà, in his usual second-to-none humble character, reciprocated the honor accorded him, the Aláàfin, as he rose to welcome his brother, traditional ruler, while both exchanged pleasantries and few jokes before Aláàfin eventually went to take his seat he had earlier bypassed alongside his amiable queen. The statement continued. The Ọọ̀ni's palace further explained how both monarchs entered the conference hall and were seated in accordance with protocol. When they were both called upon to move in to the main hall of the conference center, it was the Ọọ̀ni that first left the VIP waiting room and almost same time followed by the Aláàfin to take their respective seats officially tagged in their names inside the hall, where the event was ready to be kicked off by the Nigeria's president, Asiwaju Bola Ahmed Tinubu. The statement further explained. However, the palace described the viral video as misleading and damaging, having set the record straight above. It is hereby found so disheartening the manner of arrogance with which Ikú Bàbá Yèyé, Aláàfin Akeem Ọ̀wádé Ẹlẹ́wùẹ̀tù I, was reported yesterday in a video cast released by his own media promoters, Ọ̀yọ́ Legacies, who blatantly refused to report their principal in his true and positive conduct of factors and fiability greatly displayed in his exchange of pleasantries with the Ọọ̀ni and other dignitaries, while the Ọọ̀ni and other dignitaries in Abuja yesterday. Either you like it or not, members of the public must react to such information disseminations, the palace added in the statement. The palace strongly criticized the media team of Aláàfin, urging them to be better trained in managing public image of their principal. The roles of media handlers to their principals primarily involved acting as a communication bridge between the principal and the public and other stakeholders. They must work to support their principals by managing his image in a way to get him loved and respected in the society, not to get him hated and disrespected as the said video has caused. Kábíyèsí Aláàfin Ọ̀wádé did excellently well in his approach to Kábíyèsí Àrólé Oòduà Ọọ̀ni Ògúnwùsì in Abuja yesterday, and it should have been so adequately reported by the Ọ̀yọ́ Legacy, showcasing him as a monarch of peace and harmony that he is and not otherwise, which the video has portrayed him. Aláàfin Ọ̀wádé, going by his conduct yesterday, is a man of peace and someone who values relationship. He even seized the opportunity yesterday to book an appointment to visit the Ọọ̀ni at Ile-Ife before this week runs out. All Baba should do is to ensure that the palace media team be subjected to training in the areas of work ethics and protocols of the principal's image management. Ìyẹn ọ̀rọ̀ tí olórí àwọn akọ̀ròyìn fún Kábíyèsí Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀ Moses Ọláfárẹ́ òun náà ní ẹgbẹ́ tá a mú wá fún yín yẹn. Ohun tó wà nínú fínrìnfínntì yẹn òun náà ni wípé àwọn tí wọ́n jẹ́ bíi oníròyìn tàbí ayàwòrán Kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́
wọ́n ní àwọn ni wọ́n ṣe ìṣekúṣe, àwọn ni wọ́n ń gbé ìgbékúgbé jáde nípa kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́. Moses Ọláfáré wá pe àkíyèsí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ pé kò bá dáa tí wọ́n bá àwọn òní akọ̀ròyìn wọn, àwọn ayàwòrán wọn sọ̀rọ̀, kí wọ́n sì jẹ́ kí wọ́n lọ fún ìdánilẹ́kọ̀ọ́ láti mọ bí wọ́n ó ṣe máa gbé fọ́nrán tàbí ọ̀rọ̀ tó bá jẹmọ́ kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ jáde, tí yóò fi máa ṣe àpọ́nlé kábíyèsí ní iwájú tàbí ní òye àwọn aráàlú. Ṣùgbọ́n ẹni tí Moses Ọláfáré tó mẹ́nubà gẹ́gẹ́ bí ẹni tí ó gbé fídíò yẹn jáde, òun náà ti wá jáde sọ̀rọ̀, ìyẹn Ọ̀yọ́ Legacies. Kí ni Ọ̀yọ́ Legacies sọ? Ọ̀yọ́ Legacy jẹ́ ká mọ̀ wípé gbogbo tí Moses Ọláfáré kọ yẹn pé ìbanilórúkọ jẹ́ ni, pàápàá jùlọ bó ṣe dárúkọ ọ̀hún nínú àtẹ̀jáde yẹn, torí pé òun gẹ́gẹ́ bí ẹnìkan òun ò gbé fọ́nrán fídíò tàbí ọ̀rọ̀ tó jẹ mọ́ ohun tí Ọláfáré ń sọ yẹn, òun ò gbé jáde rárá, kò sí lórí pages òun, yálà Facebook, Twitter, Telegram, TikTok, YouTube, Facebook, pé kò sí, òun ò gbé rárá. Pé ó wá yà ń lẹ́nu bí Moses Ọláfáré ó ṣe ń dárúkọ òun in particular, pé òun ló ń fi fọ́nrán yẹn jáde. Ìyẹn fọ́nrán àkọ́kọ́ tí a rí tí Aláàfin fi wọlé tó bá Ọọ̀ni lórí ìjókòó, ṣùgbọ́n tí Aláàfin ò kí bàbá Ọọ̀ni, tí bàbá Aláàfin fi jókòó, tí àwọn èèyàn wá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti òye wọn nípa fídíò yẹn. Kó tó wá dé pé a padà rí fídíò míì tó ṣàfihàn bí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ bí wọ́n ṣe jọ kíra wọn, tí wọ́n ṣàpọ́nlé ara wọn, tí wọ́n bá ara wọn sọ̀rọ̀. Ṣé rí i pé ọ̀rọ̀ yẹn ó ti takora wọn. Ohun táwa mọ̀ ni bí Moses Ọláfáré tó jẹ́ olùdarí àwọn akọ̀ròyìn tàbí àwọn onífọ́nrán, àwọn ayàwòrán láti ààfin kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, àmọ́ bí tí wọ́n ti rí, àmọ́ bí wọ́n ṣe mọ̀ wípé láti ọ̀dọ̀ Ọ̀yọ́ Legacies ni fọ́nrán yẹn ti jáde, ohun tá àti mọ̀ nìyẹn. Ṣùgbọ́n àwọn èèyàn fi ọ̀rọ̀ àti òye tiwọn wọ́n fi ṣọwọ́ lórí ọ̀rọ̀ yìí, wọ́n fi ṣọwọ́ sí wa. Kí ni wọ́n wí, kí làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ, ẹ jẹ́ á mú wá fún yín. Ṣùgbọ́n kí n tó mú wá fún yín, ẹ má gbàgbé pé ó yẹ kẹ́ ẹ subscribe sórí ìkànnì yìí, ó sì yẹ kẹ́ ẹ bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí, ẹ̀yin tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa, kẹ́ ẹ sì lè máa bí ṣe ń lọ lórí ìkànnì yìí nígbàkúgbà. Bákan náà, ẹ bá ní pín, kẹ́ ẹ bá ní share rẹ̀, kẹ́ ẹ jẹ́ ká mọ èrò àti òye ti yín ní ìsàlẹ̀ fídíò yìí láàyè comment. Ẹ wá jẹ́ ká mú n táwọn èèyàn ń sọ, èrò àti ìwòye àwọn èèyàn, ẹ jẹ́ ká mú wá fún yín. Rasheed Akínsànyà, àwọn ní he is right. Ọ̀yọ́ are the only Yorùbá, not every kingdom in entire Kootu Ojire land. Aláàfin of Ọ̀yọ́ is the king of Yorùbá. Awùjalẹ̀ is the king of Ìjẹ̀bú. Àkárìgbò is the king of Rẹ́mọ. Aláké is the king of Ẹ̀gbá. Ọwọ́ Òbùkún Àdìmúlà is the king of Ìjẹ̀ṣà land, and Ọọ̀ni of Ifẹ̀ is the king of Ilé-Ifẹ̀ and natural superior head of Kootu Ojire land. The mistake we did in 1919 is by allowing colonial governor force us to be bearing Yoruba as a general name instead of Kootu Ojire. Mr. Olusegun Ilori, àwọn ní they are half Ọ̀yọ́, half Fulani blood. They are the ones who started this crisis on set. People really tell them the truth. When in fact check this, Ọọ̀ni remain the supreme head of Yoruba Obas. Ọọ̀ni is the permanent chairman of Osun State Council of Obas, while Aláàfin rotate the seat of head of Ọ̀yọ́ Council with other Obas constitutionally in Ọ̀yọ́ State. Don't forget that
Oni is the permanent co-chairman alongside the Sultan of Sokoto in Nigeria Council of Obas, telling you that when both meet outside their jurisdictions, Oni will preside over meetings while Alaafin will be a floor member. I balance my argument with point that if you felt otherwise, you can bring up your own verifiable argument. Okay? Ẹ já gbọ́n tí Mr. Rasheed Akinsanya tí wọ́n tún sọ. Wọ́n ní Yorùbá are limited to only Ọ̀yọ́ land and its environ. Ìjẹ̀bú, Èkìtì, Oǹdó, Ọ̀wọ̀, Ifẹ̀, Ìgbómìnà, Èkó, Ẹ̀gbá, Àwórì, Àrẹ̀mọ, who are not part of Yoruba, and those kingdoms recognize Onirisa as our supreme king. We want united, and we have adopted Yoruba as our general name from 1919. That is why everyone is complaining Alaafin can't single-handedly claim the superiority king again because Yoruba is now belong to all of us. If Oyo people want unity to sustain, they should also see Oni as a superior king. Otherwise, we will not united. Okay? Engineer Oladimeji Senior, I want to don't mind them. One jealousy ni. Okay? Babatunde Timothy, àwọn ní ẹlẹ́rù ní ọ̀pọ̀ ọmọ Yorùbá ń rù, wọ́n fa tiwọn lọ́wọ́ àti wípé wọ́n wá ìṣọ̀kan ọmọ Yorùbá. Okay? Fisáyọ̀ Àfọ̀njá, àwọn ní ìwà rere ní ẹ̀ṣọ́ ènìyàn, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tí wọ́n nìyẹn. Isiaka Alao Abíọ́lá, àwọn ní òdodo ọ̀rọ̀ ní bàbá yìí sọ, torí pé èmi gan wo fídíò yẹn, kódà wọ́n rẹ́rìn síra wọn lórí ìdúró. Ìyẹn fídíò tí wọ́n ti kíra wọn yẹn ló yẹ kí wọ́n kọ́kọ́ gbé jáde kí wọ́n tó gbé eléyìí tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ti wọlé láì kí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Olórí Yẹmisí, àwọn ní kí ni ìṣòro àwọn ènìyàn gan pẹ̀lú kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ọlásùpọ̀ Ayọ̀bámi Gabriel, àwọn ní ènìyàn burúkú ni àwọn tí ń ṣàkóso ẹ̀rọ ayélujára Aláàfin, ọ̀tá ìṣọ̀kan àti àlàáfíà sì ni wọ́n pẹ̀lú. Okay? Abíóyè Babátúndé Adéyẹmí, nínú èrò tiwọn, wọ́n ní kí Yẹra Moses Ọláfárẹ́ náà jáde síta láti ṣe àfihàn ibi tí Ọ̀yọ́ Legacy ti gbé fọ́nrán àwòrán náà jáde. Sínà Ayọ̀ Ìdòwú, àwọn ní ẹ káre, ìlú ẹnìkankan wa kò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá kò sì ní dàrú lágbára Èdùmàrè. Rótìmí Aláràn, wọ́n ní bàbá wa Aláàfin mọ̀ wípé àpọ́nlé ṣe pàtàkì, ó sì yẹ ká máa bọ̀wọ̀ fáṣíwájú, ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe àkóso ẹ̀rọ ayélujára wọn ni wọ́n ń ṣe ìṣekúṣe. Rohim Abiodun, àwọn ní Awíkóńkó ni ẹni àkọ́kọ́ tó ń dárúkọ rúdò sílẹ̀. Adéfioyè Bámidélé owó tọrọ ṣe, wọ́n ní àwọn ọmọ Yorùbá mọ ọba tó jẹ́ olórí wọn. Tó oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ti ń fi ọ̀rọ̀ àti òye tí wọ́n sọwọ́ sí wa, tẹ̀sí ti gbọ́ tí a ti mú wá fún yín yẹn. Ẹ̀yin náà láǹfààní, ẹ sì lẹ́tọ̀ọ́ láti fi ọ̀rọ̀ àti òye tí yín láti fi sọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má gbàgbé láti bá ní pín, láti bá ní share ètò yìí kó lè káàkiri àgbáláyé. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe, kẹ́ ẹ sì tan notification bell, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa Otasansan TV. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.